lẹ́yìn olówó tí mo sì bùn yín lówó tud'auna litunfiqu fi sabilillah wọ́n wá pè yín pé owó tí mo fún yín fún ara mi yẹn kẹ́ ẹ wá ná fọ́lọ́run faminkum man yabkhal ó wá wà nù yín àwọn tí wọ́n láhùn tí wọ́n ná Ọlọ́run ní fa innama yabkhal an nafsi gbogbo ẹ̀yin tẹ́ ẹ láhùn tọ́lọ̀ ń bò lówó tẹ́ ẹ láhùn síra yín ni torí pé wallahul ghani olówó ló péré àbí ó ní nǹkan kan èmi Ọlọ́run ọba àlékè ọlá lọ́ba olówó tí mo lọ́rọ̀ wa antumul fuqara bó o ṣe lówó ju Dangote lọ yẹn náà olùsí ni ẹ́ Allah ó di owó tó o ní tó o fún ẹlòmíì ń bẹ̀ Allah ó di ọlá tó o ní táwọn èèyàn ò jẹ́nu ọlá ẹ̀ ọlá tí ò ní ràn ẹ́ lọ́wọ́ tó bá dàlí kí á mọ̀ Ọlọ́run ẹ wá wo nǹkan ẹ wá wọ Ọlọ́run ní wà ń tàtà wá láwọ́ ìwé mo fún yín lówó mo á ní kẹ́ ẹnu ẹlẹ́ẹ̀ni náà èyí tí ò bá náwó ẹ̀ dáadáa ní mo ṣe fẹ́ kó ná tẹ́ ẹ gbẹ́rù gbọ́n rí sọ́ba àlékè ọlá yastabdil qawman ghayrakum máa gba owó yẹn lọ́wọ́ yín máa gbé fáwọn míì thumma la yakuna musalakum ayé àgbàgbé pé ẹ lọ́lá rí torí pé àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ fún yẹn àwọn ò ní ṣe bíi tí wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa ẹ̀yin tẹ́ ẹ lówó tẹ́ ẹ lọ́lá kówó má bàa dìtàn kọ́lá má bàa dìtàn àánú ni kẹ́ ẹ fi ṣe Ọlọ́run bẹ́ẹ̀ júwe àwọn olówó kan fún wa Ọlọ́run láwọn olówó kan bẹ́ẹ̀ alladhina yabkhalun wa ya'muruna nasa bil bukhl wa yaktumuna ma atahumullahu min fadli wa a'tadna lil kafirina adhaban muhinan Ọlọ́run ní àwọn olówó kan bẹ́ẹ̀ alladhina yabkhalun ahun làwọn tí wọn ní ná wọn ní fún yàn wa ya'muruna nasa bil bukhl tó bá tún wá rí ẹni tó ná ani haha kí ló náwó fún a tún máa discourage ẹni tó náwó sójú ọ̀nà Ọlọ́run pé kò gbọ́dọ̀ ná tó bá rẹ́ni tó ń fowó tiẹ̀ ṣàánú ani wọ́n pa ẹ̀ má darẹ̀ ẹ̀ láàmú àwọn èèyàn yìí burú fara ẹ̀ pamọ́ má ṣàánú èèyàn òun á tún máa discourage olówó ẹgbẹ́ tó náwó òun sì ní kò lè fún yàn ẹ wá wọ Ọlọ́run ní wa yaktumuna ma atahumullahu min fadli ọlá tọ́lọ̀ ń da ó wá fi pamọ́ ó fi ọlá yẹn pamọ́ kò fẹ́ káwọn èèyàn mọ̀ pọ́lọ́ ń dòun lọ́la ó wá ń lò gbèsè ayé olòṣì ó ń ranú ọwọ́ rẹ̀ á wá gbé gàrí síta gbangba yóò máa mú gàrí yóò máa fẹ́ pamọ́ àní ẹkú kàlẹ́ alájà ni ẹ̀kọ́ lọ́ọ́ ń ṣàánú ìlú ilé meanwhile multi-billionaire ni kò fẹ́ káwọn èèyàn mọ̀ pọ́lọ́ ń dáhùn lọ́la àwa wọ aṣọ bí ìgbà tí ò lówó a sọ̀rọ̀ bí olòṣì meanwhile ọba àlekè ọlá dá lọ́la gbogbo orú ẹ̀yin tẹ́ ẹ rí bẹ́ẹ̀ tẹ́ ẹ ń fọlá tọ́lọ́run ba àlekè ọlá dá yẹn pamọ́ tẹ́ ẹ fi ṣàánú ẹlòmíì ẹ wo tọ́lọ́run sọ wà a'tadna lil kafirina adhaban muhinan Ọlọ́run ti palẹ̀ mọ́ ìyà kan kalẹ̀ fún yín ìyà tí máa sọ ní dẹni ìyẹpẹrẹ báwọn èèyàn ń pọn yín lé láyé ẹ yẹpẹrẹ níwájú Ọlọ́run nítorí pé Ọlọ́run dá yín lọ́lá ẹ fi ọlá yẹn náà ẹ dá ẹlòmíì lọ́lá irú ọlá tó bá àlékè ọlá dá yín torí ẹ gbogbo ẹ̀yin tọ́lọ́run bá àlékè ọlá fún lówó ẹ ná owó yín kẹ́ ẹ ná dáadáa.